ẹ bá sọ sẹ́yìn báyìí ẹ kò lè blọọkì àwọn akẹ́kọ̀ọ́ ọmọdé náà ẹ yẹ ká tẹ́ gbogbo bá bíbẹ̀ àyè wà bẹ́ẹ̀ máa ń gbé aláyé tó máa ń jókòó sí. Baba, hello, security. Ẹ bá ní àwọn people ìsẹ́yìn. Ìjọsọ̀rọ̀ ẹ lọ ṣe fídíò yìí ta lọ́wọ́. Ẹjọ́ lórí. Koiki Media been more closer to Joseph Levy 13 August 2025. You can see our father Chief Sunday Adeyemo Egbowosia. He's getting us Olayomi Koiki, CEO of the Koiki Media. We are live. He said, our king, palace of our father, Thailand. Adiwega says, thanks so much for saying that. Thank you. Ọmọ tí filẹ̀ bọ́lẹ̀. Hello. Kábíyèsí o. Àkí kábíyèsí asẹ́yìn tilẹ̀ sẹ́yìn. Kábíyèsí.
Ọláwáyélé Adéyẹrí kẹta Ajérọ̀tútù wà. Àwa kí olóyè Sunday Ìgbòho káàbọ̀ sílùú Ìṣẹ́yìn àti gbogbo ẹtọ́rẹ́jì dẹjọ rìn. Àkìyín lórúkọ gbogbo ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn àfi kí yín káàbọ̀ sílùú Ìṣẹ́yìn. Àkìyín pé ẹ̀kú rìn ẹ̀kú ọmọ ṣe Ọlọ́run tó sọ yín débí yóò sọ yín padà láyọ̀ àtàlàáfíà. Àwa tẹ́ wá bá náà àní gbòòrò ara wa gbọ́ àbúrò ẹ káàbọ̀ sílùú Ìṣẹ́yìn. Mo kí Ọlọ́run ọba tó láyé tó lọ́run, ọba tó lo ohun gbogbo tó lè so ohun gbogbo, ọba tó pa wá lánàá tó tún jí wa lénìí, ọba tó ń dábẹ sí nígbà gbogbo. Torí pé orí ọ̀fẹ́ Ọlọ́run ni mo rí gbà tí mo fi wà láyé lénìí. Mo ní láti kọ́kọ́ dúpẹ́ fọ́lọ́run yìí, ọba tó lẹ̀mí mi lọ́dọ̀. Torí pé ẹ̀mí tí mo ń lò Ọlọ́run ló ní, kò fún èèyàn, kò fẹ́ nìkankan. Ẹni tí bá ń sáré, ìjọba tí bá ń sáré kó wọ́n gbẹ̀mí Ìgbòho ó kàn rẹ̀ léèmọ̀ ni. Torí pé ẹ̀mí tí mò ń lò yìí Ọlọ́run ló ní, ìgbà tó bá wù ló lè gbà á, kìí ṣe ẹnìkankan, ìjọba kan ló lè gbà á tàbí ẹnìkan tàbí anybody, kò sí ibi tó lè jẹ́. Ẹ̀mí mi ọwọ́ Ọlọ́run ló wà. Ohun tí wọ èèyàn abara bíi tèmi lè ṣe ni pé kó o mú mi, kó o tì mí mọ́lé, kó o jẹ mí ń yà, kó o fi mí lẹ̀. Ohun tó lè ṣe nìyẹn. Ẹ̀mí yẹn Ọlọ́run ló ní. Iṣẹ́ tó dẹ̀ rán mi wá jẹ́ tí n bá ti jẹ kò ní gbà ẹ̀kẹ́ ara ilé mọ̀ ni. Iṣẹ́ tó Ọlọ́run rán mi màá jẹ kẹ́ ẹ tó gbà. Lẹ́yìn náà tí mo kí Ọlọ́run tó ní mi tán, mo kí ìyá àti bàbá mi lọ́nà ọ̀run, Ọlọ́run máa ń ṣàforíjì fún mi. Mo wá kí bàbá mi Àsẹ́yìn ti ìlú Ìṣẹ́yìn. Bàbá mi a tó fi iṣẹ́ ogun rán, ọ̀ràn mọ́ ń ṣẹ́fàyà tí akọni níwájú odò, akọni níwájú ọlọ̀tẹ̀, tí àwọn ọlọ̀tẹ̀ bí wọ́n ṣe ń kóra wọn jọ tó lórí bàbá mi Àsẹ́yìn. Ẹ bá ṣe kábíyèsí. Ọlọ́run bá mi ṣẹ́gun fún wọn. Ọba tó ní yọmọ ṣẹ́gun fún yín ni. Ọba tó ní yọmọ ṣẹ́gun fún yín kábíyèsí. Ọba tó ní yọmọ ṣẹ́gun fún yín. Ẹ̀mí parẹ́, ẹ̀mí yóò gùn, ìlú yóò ní bàjẹ́ lé lórí, ìlú yóò ní dàrú mọ́ yín lọ́wọ́. Kò dàrú ní orí àwọn aṣíwájú tàná, kò ní dàrú lórí yín náà lé ní ẹ kó wa jẹ̀pẹ́, ẹ kó wa jẹ̀pẹ́. Mo kí gbogbo àwọn olóyè pátápátá àtàwọn ọ̀yá ọba, àwọn mọ̀mọ́ mi, ẹ̀mí yóò gùn, ẹ jẹ wọn ọmọ pẹ́, ẹ sin bàbá jìnnà, ẹ sin bàbá jìnnà. Àwáyé ikú kan ò sí, kò ságbára tá a lè ní áàpù náà ni. Àwọn bàbá mi ti kú torí wọ́n lágbára gan. Àwọn tó mọ àwọn bàbá mi wà ń bí ogún ìlú mi mọ̀ ń wà yìí. Èsì lẹ́yìn odi, Òkè Ògùn níbí, Ìṣẹ́yìn níbí, Orò ọmọ ọbẹ̀ bí mọ́kọ́. Aládìkún ní bẹ́ẹ̀ lò. Ìṣẹ́yìn náà wà yìí. Alátẹ ọ̀run ń bẹ ńbẹ̀, Aládìkún ń bẹ ńbẹ̀. Ìlú bàbá mi mọ́ wa, gbogbo ìlú tí ń bá ti wọ̀ táládìkún bá ti wà, ìlú bàbá mi ni mọ́ wà. Bàbá Aládìkún ló jókòó yìí, àwọn bàbá mi rèé. Inú mi wá dùn pé mo wà nínú ìlú mi. Bàbá tí mo dẹ̀ wá bá tọ́jọba ìlú bàbá mi kó tó dọba ni. Ẹni orí tọ́lọ́ba ti ní yóò dọba dandan ni kó dọba, ẹ̀mí yóò gùn kábíyèsí. Gbogbo ẹ̀yin olóyè kábíyèsí o, ìlú yóò ní bàjẹ́, ẹ kú ọdún Orò. Ẹ̀mí ó sọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé, àṣà wa lórò.
tí Ìsẹ́yìn ò bá sọ̀rọ̀ kí la fẹ́ ṣe wọ́n ní Ìsẹ́yìn òrò ọmọ ẹgbẹ́ ní kọ́kọ́ a lè fi ká fi tẹ̀sí sọ́tọ̀ ká fi gbogbo ẹ̀ sọ́tọ̀ òrò àṣà àti wálẹ̀ Yorùbá ni abínibí wa ni ẹ ṣe pẹ́ kábíyèsí ẹ pẹ́ lórí àléfà yín dáadáa gbogbo àwọn tí ń bá yín dìtẹ̀ tọ́kóra yín jọ tọ́kóra wọn jọ lé lórí ẹ pa wọn rẹ ni. èmi ò rò pé ẹnìkan jọba rí kọ́mọ lọ́tà àwọn tí wọ́n ń sáré kiri yìí èmi ò gbọ́ bí tí ẹnìkan ti jọba tẹ wá lọ kóòtù tẹ padà lé kúrò lórí èmi ò gbọ́ rí kò ṣẹlẹ̀ rí wọ́n bẹ́ẹ̀ tà kẹ́ cooperate pẹ̀lú asáyìn tí ń bẹ ń bẹ̀ kẹjọ jẹun pẹ́ Ọlọ́run ni mo fi yẹn bẹ̀ Ọlọ́run ni mo fi yẹn bẹ̀ asáyìn ti wà ń bẹ̀ Ọlọ́run ló fi bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń sáré pé ẹ fẹ́ tún bá sẹ́yìn fa nǹkan kan ẹni tó bá fẹ́ bọ́bàjà kò ní gbénú ìlú nùlù lẹ́ ń gbé ẹ lè borí èèyàn ní bọ́bàjà kó gbénú ìlú kó borí ọba ó ṣèwọ tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ bá sẹ́yìn jà ẹ fìlú sẹ́yìn lẹ̀ ẹ mọ lọ gbogbo ẹ mọ lọ gbénú wa. Kí gómìnà wa gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ torí pé òun lọ́lọ́run lò tí kábíyèsí fi bọ́ bẹ̀ ó ti lẹ̀ wò pé wọ́n dìtẹ̀ tó wọ́n ti dìtẹ̀ tó náà lọ́dọ̀ ẹ̀ kò gbà fún wọn ó dúró ti tọ́lọ́run ó tẹ̀lé òfin Ọlọ́run pé òun lọ́lọ́run fi rán kí bàbá yìí ló dọba ó tẹ̀lé tọ́lọ́run ni tó bá lè tẹ̀lé tẹ̀sù tó tẹ̀lé táwọn ẹni fi kò ní gbà bẹ́ẹ̀ Ọlọ́run jẹ́ mi tí wọ́n ní ogún ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́ máa náà lọ́wọ́ wọ́n sì máa mọ̀ sí ọ̀rọ̀ wọn ò ní dàrú ọ̀rọ̀ wọn ò ní dàrú mo fi gbogbo ọba pátápátá tí ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́ bẹ̀rẹ̀ látòrí bàbá wa Láàfin Ọ̀yọ́ fún bàbá yìí bàbá wa sẹ́yìn mo fi bàbá mi Olúgbọ́n Orílẹ̀-Ègún ẹ bá ṣe kábíyèsí kábíyèsí bàbá mi orílẹ̀ dáadáa fẹ́rẹ̀ bàbá mi Olúgbọ́n ni mo fi bàbá mi Olúgbọ́n ti Ilé-Ìgbọ́n bàbá dáadáa ó ti wà lẹ́yìn mi ti pẹ́ bí Buhari ṣe gbógun ti tì mí tó bàbá mi Olúgbọ́n ní kí ni Sunday ṣe Buhari ìjà wa ni Sunday ń gbé èmi Olúgbọ́n ni mò ń sọ̀rọ̀ kò sí tẹ́ẹ̀sì fún tọrọ mọ́ wa ni wọ́n gbìyànjú gbogbo ọ̀nà tí wọ́n gbà bàbá mi Olúgbọ́n dúró tán Ọlọ́run jẹ́ mi bàbá yẹn ó kùn kò síbi tí mò ń lọ tí bàbá ò mọ̀ sí bí mo ṣe ń bọ̀ mo pe bàbá mi lánàá níjẹta Ọlọ́run ṣàforíjì fún mi mo pe wọ́n níjẹta mo ní bàbá ṣe ẹ ti dé oníkìlọ̀ tó dé mo ní mo fẹ́ lọ kí bàbá mi àṣẹ ìkólé yẹn dáadáa ni bàbá ẹni lọ́fẹ̀ẹ́ kó wá di ní àná bàbá wa pè mí pé ẹ bá ní lọ́lọ́ ìrìn ọ̀ wọ́n nínú òní sátidé ni ọlọ́ọ̀bẹ̀ fisẹ́ mi jẹ́ pé èmi Olúgbọ́n ní kọ́ wá kí bàbá rẹ̀ mi ọ̀dẹ̀ ní mi ọ̀ kábíyèsí Olúgbọ́n ẹ bá ṣe kábíyèsí Olúgbọ́n kábíyèsí o mo wá fi bàbá wa kábíyèsí Olúgbọ́n mo fi dúpẹ́ lọ́wọ́ bàbá mi Àṣẹ́yìn wọ́n gbà mí dáadáa bàbá ní ṣé àwọn oníròyìn rẹ tẹ̀lé ọmọ ní bẹ́ẹ̀ ni ń bọ̀ tànù kí gbogbo ayé ó rí pé ọmọ mi wá kí mi ọmọ mi ni ọ́ mi ní gbé ọ pamọ́ bó lọ mọ́ sí wá bàbá sọ̀rọ̀ kánú lé bàbá ní bó lọ mọ́ sí wá kí bàbá rẹ̀ tá gbé pamọ́ ń gbé ọtí gbogbo ayé ọmọ pọ̀ wá kí bàbá rẹ̀ ẹ̀mí ó kùn kábíyèsí wọ́n wá fi bàbá mi Ọ̀nìrìṣà ẹ bá ń ṣe kábíyèsí bàbá mi Ọ̀nìrìṣà wọ́n ní Ọ̀ọ̀ni òrìṣà òòṣà ni bàbá yẹn Ọ̀ọ̀ni òrìṣà òòṣà ni Ọ̀ọ̀ni ẹni wọ́n bá fẹ́ kó gbà ẹni wọ́n bá fẹ́ kó bú mi rẹ́yìn òòṣà ni Ọ̀ọ̀ni mo fi bàbá wa Ọ̀nìrìṣà mo fi kí yín bàbá mi ṣe ìgbà wọ̀ pé òòṣà lọ́ọ̀ni òòṣà nìyí ẹ mọ̀ jẹ́ àmọ́ tara wa jẹ́ ọmọ ìdí ká pọ̀ tẹ́lẹ̀ Ọ̀ọ̀ni òòṣà ni ẹ bá ń ṣe kábíyèsí dáadáa fún kábíyèsí o wá fi bàbá wa Ọ̀nìrìṣà mo fi kásẹ̀ àwọn ọba ńlẹ̀ mo fi kí bàbá mi Àṣẹ́yìn ọlọ́njẹ́ mi yín ogun ẹ pẹ̀ fún wa ìlú yóò ní bàjẹ́ ogun ò ní borí yín ẹ ti ń ṣẹ́gun lánàá
ẹ tún mọ̀ ṣe títí títẹ́ fi lo 200 lórí àlééfà. Ohun táwọn tí ń dìtẹ̀ ọmọ ni pé asẹ́yìn òkè kún kékeré. Àwọn asẹ́yìn tó lọ́mẹ̀ lánàá ẹmọ ọdún tó ń lò. Ẹ̀yin kẹ́ wá kóra ẹ̀jọ̀ ẹ̀yin wóróbo ẹ̀ ń bọ́ta ẹ̀ ń bọ́ bá dìtẹ̀. Èyí tẹ́ fi súnmọ́ ba kẹ́ ní ọjẹun kẹ́ yó ọba tó yọ̀ ọ̀n ẹ̀ rí bàbá mi ni. Ẹ̀bí bá jóbìnrin ìbá tó ní kí n fẹ́ bàbá kí mo dúpẹ́ púpọ̀ bàbá mi, mo dúpẹ́ ẹgbà mi, ẹ̀mí yóò kùn torí pé ọ̀nà tá à ń lọ́pọ̀ àdọ́dọ̀ bàbá wa náà ní oúnjẹ ní òkè o bàbá ti ń dúró tipẹ́ bàbá mi làwọn náà ọlọ́run ò ní jẹ́ kílù sẹ́yìn bàjẹ́ gbogbo òkè ogun ò ní bàjẹ́ ogun ò jà sẹ́yìn kó borí rí ogun ò ní jà wá sẹ́yìn mọ́ borí ogun ni gbogbo ogun Fúlàní kéékèèké tí ń dà àwọn àgbẹ̀ láàmú ń bí ọlọ́run ṣe fún wa àsìkò tá a ṣe náà ló dé yìí ẹ̀yin ará mi fọkàn balẹ̀ èmi àti bàbá mi ti sọ̀rọ̀ bá a ṣe ṣètò àwọn fìgìláńtè àtàwọn ọdẹ ìlú lájọ fọwọ́sowọ́pọ̀ tí àwọn àgbẹ̀ ó lè mọ ráyè lo oko dáadáa torí pé gbogbo ìgbà náà ìgbà téèyàn bá wà ń bẹ náà ẹ̀yin bàbá wa ní ìgbà ara là á búra ẹnìkan sì búṣẹ̀ gbóngbó ẹ̀rùn ẹ̀yin kábíyèsí o ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o ó nígbà ara là á búra ẹnìkan bú olúkòso ń gbẹ́ ẹ̀rùn ìgbà tá a wà ń bẹ yìí tá a sì kéré ọmọ kékeré làwa tí bàbá wa ń bẹ yìí ohun tí bàbá bá ṣe ńgbà tó wà ń bẹ náà láàmú sọ ń pa wọn tó bá yá pé ńgbà tí a sẹ́yìn tuntun dé ogun Fúlàní sẹ́ nílùú Sẹ́yìn kálukú ń lo oko dáadáa kò sí ajínigbé mọ́ gbogbo wọn ṣe ń jiyàn gbé là ń gbọ́ tí ọ̀dẹ̀ lè ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwọn nílùú tiwọn àwa ò lè dẹ́rọ ẹ̀ wò àwọn náà lè dẹ́wò lọ́dọ̀ wa ṣùgbọ́n lọ́wọ́ bá a ṣẹ́gun wọn àlùbáríkà àwọn tí wọ́n tẹ̀lé ìlú ìdó ogun Fúlàní ò ní borí wa ní parí kábíyèsí mo dúpẹ́ púpọ̀ kọ́rọ̀ mi bá àmọ́ pọ̀ mo dúpẹ́ mo ní wá sí ẹkú ilé sí baba ni kí n dúpẹ́ lọ́wọ́ yín gbogbo gbàtẹ́ ń pè mí lọ́tún lọ́sì ń bọ̀ wà sálàfíà lọ́wọ́ ní jábọ́ bàbá ọlọ́run sì ní gbàgbé yìí náà gbogbo bàbá mi mọ̀ pè mí sọ wà dáadáa tí ò sí ọnu bàbá mọ̀ pè mí fídíò kí n rójú wọn káwọn rójú mi ọkàn àwọn lè balẹ̀ ọkàn yóò mọ̀ balẹ̀ ní bàbá ọkàn yóò mọ̀ balẹ̀ ní o ọkàn yóò mọ̀ balẹ̀ ní o èmi náà sì fi ń da yín lójú pé èmi ọmọ yín Sunday àti sa ọmọ aládìkún ọmọ ládùkù ọmọ pàgó orímọtí mi ò ní dójú tì yín mi ò ní dójú tì yín mi ò ní dójú tì yín mo fi ń da yín lójú dáadáa pé bẹ́ẹ̀ pè mí lóru màá dáhùn bẹ́ẹ̀ pè mí lọ́sàn-án màá dá yín lóhùn gbogbo ẹni tó bá jẹ́ agbódegbà fún Fúlàní lù Sẹ́yìn ẹ sọ fún wọn pé Sunday ti wá kí bàbá rẹ̀ àwa mọ tó fẹ́ tẹ̀yìn ẹ̀ jáde o ẹ sọ fún wọn pé àwọn tí ń jiyàn gbé ń bí wọ́n bọ̀ tí wọ́n ń jiyàn gbé lù Sẹ́yìn ẹ sọ fún wọn pé Sunday Igboho ti wá kí bàbá rẹ̀ àsẹ́yìn bàbá mi ni àtẹ̀yìn tínú yóò dùn tẹ́ ń bá bàbá sọ̀tẹ̀ tẹ́ lọ́ ń bá Fúlàní lẹ̀dí àkókò torí pé inú yóò dùn síbi tó wà yìí tẹ́ wá ní kí Fúlàní ọmọ jíyàn gbé ń Sẹ́yìn kẹfì lè mọ sọ pẹ̀lú ọ̀dà ọ̀run ò mú yín lójijì ẹ sọ fún wọn pé Sunday ti wá kí bàbá rẹ̀ nílùú ń bíbà yìí ìpàdé inú yàrá tí wọ́n kọ́ sí yẹn àmọ́ tó fẹ́ jáde bóyá káwọn Fúlàní tí ń gbìyànjú gbé fún fi Sẹ́yìn lẹ̀ for now torí ní tìlú lè sẹ́ gbogbo ibi tó ń gbé inú gbó la mọ̀ ó sì lè jálẹ̀ là á wà áyé wá ní ní sọ̀gbàtà lè wà áyé wá ó bẹ́ẹ̀ tà kẹ́ fi inú gbó Sẹ́yìn lẹ̀ kẹ́ fi ọmọ lọ àbọ̀mẹ́lẹ̀ kábíyèsí.